ọdún ń lọ sópin o bàbá mímọ́, bàbá máa ṣọ́ wa o tẹ̀bí tará. Má jẹ́ ká bá ọdún lọ sópin láṣẹ Èdùmàrè, kọ́lọ́run kó ṣàánú wa. Nǹkan tó máa dì wá mẹ́rù lọ kélédùwà kó má jẹ́ àrí. Mo ṣì ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin tèmi, gbogbo ẹ̀yin olólùfẹ́ Ojútólé TV pé àkú púpọ̀ ṣìnṣìn ọdún, àkú bí ọdún ṣe ń lọ sópin, Elédùwà ò kò ní jẹ́ kí ẹ̀mí wa ó bá December lọ. A máa dúpẹ́ náà nítorí pé ọba pẹ̀dá, ọba ṣẹ̀dá tó dá wa sí láti January títí wọ November, ṣọ́rọ̀ wa ò tọ́pẹ́, ó wá tọ́pẹ́ lọ. Torí pé ọ̀pọ̀ èèyàn lájọ bẹ̀rẹ̀ January ṣùgbọ́n wọn ò sí mọ́. Ó ṣe pé wọ́n dára jù wá lọ, àwa gan ò dára jù wá lọ, bí ìṣe pé Elédùwà ó nífẹ̀ẹ́ wa, ó sì kà wá yẹ ni. Ṣùgbọ́n gbogbo èèyàn dájọ́ wà ní November yìí náà kọ́ la máa jọ di December o, kí ọba oníṣẹ́ ìyanu oníṣẹ́ àrà ó ka gbogbo ojú àti etí tó ń wo ètò yìí káàkiri tẹ̀bí tará wa, ó kà wá mọ́ gbogbo àwa tá a máa jọ kí happy new year bọ́ sí ọdún tó ń bọ̀. Òun la ṣe wò pé ẹja tó dọ̀dọ̀ bàbá àlùbáríkà, bàbá wẹbi dànù tó wà ní gbódú. Kí la fẹ́ sọ lénìí? Kí la fẹ́ sọ? Mo ti hint yín, ṣùgbọ́n yẹ kí bàbá kọ́kọ́ ṣe kí ni? Wọ́n ṣàdúrà fún yín, wọ́n fi kí gbogbo ojú tó ń wò wá. Ẹ ṣé yèyé oge, ìyá olóyè ní Kòòdú, ọdún ìyá jọdún ayọ̀ fún wa. Ojútólé ẹni ṣàṣetì. Iléeṣẹ́ tẹlifíṣàn yín ò ní jóná. Ìbùkún omi òkun á wọnú ayé yín. Ìbùkún tó wọnú omi ọ̀sà á wọnú ayé ẹnìkọ̀ọ̀kan wa àtọjú tó ń rí wa káàkiri àgbáyé o. Láṣẹ Ọlọ́run Elédùmarè, àmì tààlà, àmì lórúkọ Jésù, lórí gbogbo mẹ́tẹ̀ẹ̀ta náà ní ká kó pọ̀ fún gbogbo àwọn tó ń wò wá. Àwọn bàbá àgbà nǹkan ò ní sọ́jú. Àṣẹ Èdùmàrè. Bàbá àmì gbarúmọlẹ̀. Àmì gbarúmọlẹ̀. Ó dá mọ̀ nìyẹn. Àtàjìkọ̀tún, àtàjìkòsì, àṣẹ náà ni àmì gbarúmọlẹ̀. Ó ti dá mọ̀ nìyẹn. Àbí bàbá lè ní a fẹ́ sọ̀rọ̀ nípa ọdún, torí tí a bá wo ṣàkan àsìkò tá a wà yìí, àsìkò tí ọdún di gbogbo báàgì, di gbogbo ẹrù ni, àti kí à ń lọ àdágbére fún 2022 díẹ̀díẹ̀ ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ kan ó wà tá à ń gbéyẹ̀wò pé àwọn kan ní àwọn máa ń wẹ̀wẹ̀ ọdún, àwọn kan ní ẹjẹ́ àlọ́ wẹ̀wẹ̀ ọdún. Bàbá, ṣé lóòótọ́ ló ń wẹ̀wẹ̀ ọdún ni? Ọdún ọ mọ̀ pé ọdún ò ní dún kí pèrègùn ọmọ paṣọ tuntun. Kí ni mo wí? Ọdún ò ní dún kí pèrègùn má paṣọ tuntun. Ọdún ò ní dún kéjò mọ́ paṣọ tí ẹ̀ dà. Ọdún ò ní dún kéjò má paṣọ tí ẹ̀ dà. Ọdún ò ní dún kọ́gà mọ́ bófọ tí ẹ̀. Ọdún ò ní dún kí ọ̀gà kó má bófọ tí ẹ̀. Sórí ọdún lèèyàn múra sọ̀rọ̀ ayé rẹ̀ tọdún bá ń lọ sópin. Olóṣù kínní, olóṣù kejì, olóṣù kẹta, ọdún wa ń lọ. Ó sọ pé irú wàhálà tí mo rí lọ́dún yìí Ọlọ́run má jẹ́ n bá wọdún tuntun èyí mọ́. Èèyàn múra ọdún kalẹ̀ ni. Ọ̀rọ̀ àwọn tí wọ́n máa ń pẹran ọdún iléyá tí wọ́n bá lówó lọ́wọ́. Kí ni mo wí? Tí wọ́n bá lówó lọ́wọ́. Wọ́n máa ń dájọ́ ni. Tọrọ ni kọ́bọ̀ ni yóò máa jù bẹ́ẹ̀. Ó mọ̀ pé tọdún bá súnmọ́ léèyàn fòṣì dànù. Àṣẹ ìrí kó kẹ́rù ẹ̀. Làwọn Kìrìsìtẹ́nì lòdì sí, tọdún bá súnmọ́ wọn agbódò lọ. Wọ́n á máa gbé ọ̀tún, wọ́n á máa gbé òsì. Ọ̀dọ̀ wa wọ́n ti bá. Kí ni mo wí? Ṣé ọ̀dọ̀ wa ló? Ọ̀dọ̀ àwa bàbá wọn ti bá. Àti Kìrìsìtẹ́nì o, àti Mùsùlùmí o, àtẹlẹ́sìn kan, ọmọ ìyá ń gbogbo wa. Ọmọ ìyá ń gbogbo wa, àjọ ń roko kan ní. Àfáà tó lọ gẹ́gẹ́ ló lọ lẹ́káúlà, òun wéwé kìíní kan lọ nílẹ̀ sáàdì kan. Ṣé wà ní Kùránì ni? Bàtọ̀ lọ lẹ́káúlà tí ń wéwé kiri nílẹ̀ sáàdì. Ṣé ìwé wọn ni wọ́n ń wá lọ́hùn? Èyí ò ń jókòó bàbá rẹ̀ lọ́nà àbòtó.
mọ́jà mọ́ tanra wa káyé jẹ mọ́sà létè tí mọ́ ká gbádùn ká lọ àjò ká wẹbi dànù ká wẹ ọwọ́kọ́wọ́ ìyẹn ni pé tọ́dún bá súnmọ́ wọn lọ wéwé àlùkèrèsé kí ló ní mo wí ewé àlùkèrèsé ewé kan ní jẹ́wé àlùkèrèsé ewé yẹn náà ní tó jẹ́wé tèmi sàn ewé yẹn náà ló ń jẹ́ ewé tèmi sàn ewé yìí tàkùn ni ẹ wá já ó di kàìnkàìn tí wọ́n bá kó ọ̀tún jọ tí wọ́n bá kó sì jọ wọn wá ní ẹnìkan ò ń di ẹyẹ mú kí ni mo wí ẹnìkan ò ń dẹyẹ mú kọ́mọ́ fò lófurufú kọ́mọ́ fò lófurufú ọdún tuntun mo fẹ́ wọnú ẹ̀ yìí wọ́n má dìrì ayọ̀ mi mú o ẹnìkan ò ń di ẹja mú kọ́mọ́ rìn nínú ibú kọ́mọ́ dìrì ayọ̀ mi mú o ẹnìkan ìdí òrùn mú kóró òrùn má pààyàn ńlẹ̀ ẹlẹ́dàá mi o jẹun rere ó bà mí o ẹnìkan ò ń di òjò mú tó bá dágbére ilẹ̀ á balẹ̀ dandan ní ara tulẹ̀ ilẹ̀ yìí kó tù mí o iná tó wọ́n fẹ́ máa kó oògùn ni. àníkà máa sọ ni ayára lé ọmọ nígbà tẹ́ ń sọ wọ́n ní gbègbè èmi náà lè wá sọ tẹnu rẹ̀ sì dùn sí bàbá wọ́n jọ máa wo ni. wọ́n ní kẹ́mi náà gbé ni ayára lé. mo ló yé ni wọ́n. àníkà gbé ni. èèyàn wẹ̀ téèyàn bá wẹ ibi dànù aláàánú ogún ọdún ọ̀wà máa béèrè rẹ̀ téèyàn bá kú òlódò mo rẹ́ni tó kú òlódò tí mo wẹ̀wẹ̀ ọdún fún tán tí ń lọ lójú ọ̀nà tí pásítọ̀tù àti fíṣẹ̀yàn kan sọnù ó dẹ̀ rí ó dẹ̀ lọ mú un bá ìyẹn dẹ̀ mo fẹ́ travel ní nǹkan kan ni ìyàwó tó ń bá lọ ló jà ló hàn bá ń bẹ̀ ló ń bọ́kùnrin pẹ̀lú ẹ̀ ló ń ṣe pé kíní tí ó dẹ̀ mọ̀ pé òun dé láti lò bíbínú tó ń bínú bọ̀ ẹnu ọmọ bí pásítọ̀ àti kíní ti ṣe ẹ̀yin wá ń kọ́ nǹkan kan náà ló ń bẹ lọ́wọ́ ọkọ ni bóun pẹ̀lú rẹ̀ sì ṣe jọ fẹ́ra wọn nu wọ́n wá jọ daráàlú òyìnbó báyìí ẹ wo ìwẹ̀ kéèyàn wẹ ibi dànù alówẹ nǹkan dànù ayẹ nǹkan wò fún pé bó ṣe ń lọ yìí o ọba rí nǹkan yìí o fẹ́ ní nǹkan o má jẹ́ nǹkan oníkan wọ̀ ọ́ lójú o ló fi lágbèéga o so orí ọwọ́kọ́wọ́ ní ìjọyìn rá láàánú ọwọ́kọ́wọ́ ní jẹ́ kí wọ́n máa rìnyàn mọ́lẹ̀ lójú oorun ọwọ́kọ́wọ́ ní jẹ́ kí nǹkan burúkú ó máa wọlé àní ẹgbẹ́ bí dànù téèyàn bá gbẹ́bí dànù gbogbo nǹkan ó kúrò lára ẹ̀ wòlíì ní fi mọ̀rìwọ̀ ọ̀pọ̀ ẹwẹ́ ẹ̀sọ́ wà ní báíbù ni ọ̀kan gbogbo wá kan pò mí lẹ́nu ni àjọ ń roko ni àjẹmọ́sà létí ni sórí kéèyàn kúkú sòótọ́ ọwọ́ ni ìjẹ́ kéèyàn ò ráyé sí ìwẹ̀ odò ń bẹ ọmọ ẹlẹ́gbẹ́ omi tó bá mú ẹ̀wà gúgúrú ẹ̀pà péré tó gbé tó dòdò tó lọ bẹ̀lẹ́dẹ̀ lódò gbogbo ayé rẹ̀ ó túbà lọ́dún kankan lẹ̀ ni gbogbo ẹ̀dá tó bá wẹ̀wẹ̀ ẹbí dànù lọ́dún tuntun bẹ́ẹ̀ wọ́n tó wá pẹ̀lẹ́dà fún yàn téèyàn ò ní sí ń bẹ̀ ó tó gbọ́ yẹn lénìí wọ́n tún pẹ̀lẹ́dà níwẹ̀ odò àwọn ọmọ pẹ̀lẹ́dà fún yàn níwẹ̀ odò ẹlẹ́dà alágbájá ọmọ lágbájá o tọmọ ẹni bá há ṣáájú àbẹ́yàn há síbì kan kò rí lé wá wọ́n sọ pé kíni ẹwà mọ́ ní ẹlẹ́dà ọmọ lágbájá ọdún lọ́dún yìí o kó náà gba lẹ́tà ayọ̀ gbogbo wàhálà tó fi bọ́dún lọ ọmọ bàrú eléyìí pàdé mọ́ ohun rere ni ọmọ bá pàdé nínú ọdún gbogbo nǹkan ẹwà mú obì ọtí gbogbo àwọn nǹkan kan wọ́n á dà sómi wọ́n á fi pe ẹlẹ́dẹ̀ lómi ẹlẹ́dẹ̀ á dẹ̀ gbọ́ ẹ wàá sọ fún un pé kó náà wẹ̀ wọ́n wẹ̀ bẹ́ẹ̀ náà ó dọ̀nà kejì ẹ ń gbọ́ mi ọ̀nà kẹta wọ́n fàgbò náà wẹ̀ ìwẹ̀ ọdún wọ́n fẹ́ àgbò náà wẹ̀ wọ́n á wá àwọn ewé lóríṣiríṣi ewé ire kí ni mo wí ewé mọ́wọ́ kúrò ewé ìṣèkénímìnì
ewé sìkíní mi nì. Àfàìmọ̀ ni kó ni mọ́ra. Ewé kan náà ló jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni sìkíní mi nì, àfàìmọ̀ ni kó ni mọ́ra. Tẹ́ bá ṣàgbo yìí tán, èèyàn wẹ̀ tọ́dún bá súnmọ́ tó kùjọ́ méje. Tó bá ti wẹ̀ tọ́dún yẹn ó fi kanlẹ̀, dùnnú ní ọmọ rí. Mọ̀ pé wọ́n máa ń dẹbi sí ni. Wọ́n máa ń dẹ sọwárà ìka nǹkan kún. Wọ́n dá wọn lóhùn kò síwẹ̀ gangan. Na túrù ń soríire. Kí ni oní mo wí? Jókòó ń bẹ̀ kó máa nírọ́ ni. Ohun tí ìwé tí ọba sọ́ọ̀rì jìnnà ẹ̀wọ̀n èrí photostat ẹ̀ sí. Bẹ́ẹ̀ni. Kí ni mo wí fún yín? Ìwé tí ò bá ní original wọn ò lè rí photocopy ẹ̀. Bó wọ́n ti fẹ́ rí. Inú original wọ́n ti ń yọ photostat tí ń jáde. Gbogbo ẹ̀dá tó bá rí pé ń kọ́lé ń rọkọ̀ ọba jò pàdé ọgbẹ́bí dànù ni. Téèyàn bá lòun ó ṣiṣẹ́ rówó yóò ṣiṣẹ́ kú. Ìbẹ̀rẹ̀ ọdún lèèyàn mú ayé ṣe. Ìbẹ̀rẹ̀ ọdún tóṣù kan bẹ́ẹ̀ ti lè lọ fún èèyàn nú ọdún. Tóṣù mọ́kànlá yóò fi ṣe tán ọlọ́mọdé yìí ó lò bẹ́ẹ̀. Téèyàn bá ti bẹ̀rẹ̀ oríire lónú ọdún tuntun bí ó ṣe lu ọdún yẹn tán yóò máa róríire gbà ní. Ọ̀pọ̀ tó mọ olórin ìsìláàmù kan kọrin òní báwo ló ṣe wí? Báwo ló ṣe kọ́? Ó ní díẹ̀díẹ̀ ń tẹ̀dá ń bàjẹ́ ọlọ́mọ jẹ́ tèmi ó bàjẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ̀dá gòkè ọlọ́run ọba wá gbé mi ga. Díẹ̀díẹ̀ ni tèèyàn máa ń bàjẹ́. Kí ni oní mo wí? Díẹ̀díẹ̀ ni tèèyàn ń bàjẹ́. Èèyàn ò rí lé kọ́ kò mọ̀ páyé òun bàjẹ́ ni. Èèyàn ò rọ́kọ̀gùn kò mọ̀ páyé òun bàjẹ́ ni. Èèyàn ò rọ́mọ bí kò mọ̀ páyé òun bàjẹ́ ni. Èèyàn ń gbòòrì lójú kan náà bí omi adágún kò sì kákún. Aláìka nǹkan kún àìsàn tí ń bẹ lára ẹ̀ ojú tẹni ó ya wèrè lọ. Kí ni oní mo wí? Aláìka nǹkan kún àìsàn tí ń bẹ lára ẹ̀ ojú tẹni ó ya wèrè lọ. So orí gbogbo nǹkan tí bá ń ṣèyàn téèyàn bá ti wá solution aburú yẹn ó kù láyé ń tọ̀. Kí ni mo wí? Gbogbo nǹkan tó bá ti ń ṣèyàn téèyàn bá ti ń wá solution àbúrò á kúrò lára ohun tó ń. Ó máa kúrò mọ́jà tọ́ra wá ní jáburú. Ṣé bó kọ lè tú jẹ́ èṣù mọ́ ṣe mí má ṣe ọmọ ẹlòmíì lọ bí ó ti wá. Àwùdán owó mọ́ ṣe mí lọ bòmíì lọ bí ó ti wá. Ọ̀nà ńlá fún mi lénìí ọ̀nà ọdún tuntun á wá là. Aláàánú á dìde, onírànlọ́wọ́ á dìde, olóríire á dìde, ẹni orí jẹ tó rí mu á dìde. Èyàn máa gbọ́ wọ́n ní kí ló ní mo wí? Èyàn gbọ́ wọ́n ní ìjẹ́ kéèyàn ó soríire. Ẹ̀dá tí ó dà fún wọn mọ̀ wádìí ẹ̀. O lè máa lọ́bí gangan ẹni Kánò tí ń ṣiṣẹ́ lórí ibú ní máa ṣe bẹ́ẹ̀. Ó rírú gbáwọ̀n wọ̀nyí ńlá fi wà lọ́dún tuntun àwa gbé kí nìkọsẹ̀ ẹni yìí ó mú lọ́dún yìí. Kí ni èèyàn bẹ̀rẹ̀ kéèyàn wo ọdún tuntun ni. Bó lọ́dún yìí ó rí fún mi. Irú sàárà wo ló yẹ ń ṣe? Irú kí ló yẹ máa jẹ? Irú kí ló yẹ máa mu? Kí ló dínà ọ̀la ọdún èyí tí mo lò tán yìí tí mo fi lò ó tán tí èrí bá ti ṣe tí ẹ bá mi wò ó bàbá. Gbogbo bí ọba wà láwà wò ó. Aṣọ fún yàn aṣọ pupa tó ń tẹ́sùn ni. Ọba ní bàbá òun náà ló ń tó rán tó máa fi ṣe. Aṣọ fún yàn sátidé tó ń fọṣọ ní yọ ayé ẹ̀ lẹ́nu. Ó níjọ́ sátidé ló máa ń ráyè ló ń fọṣọ wọn lọ ṣọ́ọ̀ṣì níjọ́ kíní máa ń fọṣọ ọmọ ẹlẹ́dàá rẹ̀ ọ̀fọṣọ níjọ́ sátidé. Tá a bá ti ṣe bẹ́ẹ̀ yẹn téèyàn ti mọ ibi tó yẹ kéèyàn ó rìn tó ti yẹ kó mọ ohun tó ṣe nínú ọdún tuntun. Ọdún wá ní tó yẹ kéèyàn ó rìn. Ọdọọdún kọ̀ọ̀kan ló ní béèyàn ṣe gbari ẹ̀ kọ̀ọ̀kan. Èèyàn lè fi sàárà ṣe kóríire ayọ̀ lọ́dún tó fẹ́ mú. Èèyàn lè fi ẹ̀sìn ṣe kóríire ayọ̀ lọ́dún tó fẹ́. Èèyàn lè fi wẹ̀ ṣe kóríire ayọ̀ lọ́dún tó. Ọdún kọ̀ọ̀kan ló lóde ìkọlẹ̀ jayé kọ̀ọ̀kan ẹni wọ́n fi báwọn àgbà tó nímọ̀ pé báwo lọ́dún yìí ó rí fún mi. Ṣùgbọ́n àìka nǹkan fún ogun ìdílé ni wọ́n jẹ́ ń béèrè gángan lọ́dún yìí ọlọ ọ̀gbọ́dọ́ ní yóò dá kí ni aráàlú òkè ń ṣe. Kí ni aráàlú òkè ń ṣe parí òwe.
yóò dá alárọ̀ lókè lógún ọdún lẹ́kọ̀ọ́. Ìgò bẹ́tà kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́. ìṣẹ̀lẹ̀ mọ́ṣú èbó ṣé wọ́n bí èbó mọ́ yìí. adé àwọn àti ìbọn náà nítorí àwọn elédè Gẹ̀ẹ́sì tó wù ú. ṣé òyìnbó lẹ wá bá ní. ó ní bẹ̀tà tẹ̀. wọ́n ní yóò dá. lọ́jọ́ bẹ̀tà o. aráàlú òkè fi ń lógún ọdún lẹ́kọ̀ọ́ Ọlọ́run tó tètè dá. bẹ́ẹ̀ni àmín. kọ́dún yọ dá fún wa. kó sàn wá fowó, kó sàn wá fàìkú baálẹ̀ ọ̀rọ̀. káàrí jẹ, káàrí mu, káàrí ná, káàrí lò. gbogbo wa adojúkọdún, ọdún dojúkọ àwa náà. oṣù méjìlá ló wà láàrin ọdún o. oṣù méjèèjìlá lè wúwà ń bẹ o. ewu ọdún ọlọ́mọjà ara burú rẹ̀, ìbànújẹ́ ọdún ọlọ́mọjà ara burú rẹ̀. gbogbo ẹnikẹ́ni tó bá pè, tó bá fẹ́ mọ ìrìn tó fẹ́ rìn nínú ọdún yìí, ó pè mí ń sọ fún ọ̀nà ó dẹ̀ sí, ọ̀nà ó sì là fún gbogbo wa. bẹ́ẹ̀ ni ó rí. a sọ̀rọ̀ ìbò láìpẹ́ o. a sọ̀rọ̀ mọ́yẹ̀ elédùà ní jẹ́ bẹ́ẹ̀. kí ló ní mo wí? a sọ̀rọ̀ ìbò láìpẹ́ àná ṣe. ṣùgbọ́n tí mo tẹnu mọ́ ni pé ẹni tí ó láàánú Nàìjíríà, Ọlọ́run ó bá wa gbé e bẹ́ẹ̀. Ọlọ́run wà láàánú Nàìjíríà, Ọlọ́run láàánú Nàìjíríà, Ọlọ́run láàánú gbogbo àgbáyé, Ọlọ́run láàánú wa. àwọn ò ní ráburú ń bẹ̀. ẹni bá láàpín òun ní òpin, ẹni bá lájà òun ní ọjà, ẹni ó bá fẹ́ rí bí òun ní ọmọ rí bí. èmi ò gbàdúrà bí fẹ́ ní kọ̀ọ̀kan wa o. Ọlọ́run má jà rí bí o. wàláhùlá wàlákùwátà ìlàbíláyà lílé àṣì. òun náà lẹ ti gbọ́ yẹn, torí ṣókí lọ bẹ̀ oge. wọ́n ní ṣòdúró kò sì máa sọ pé nàláì. wọ́n ní ìwé tí kò bá sọ̀rí dínà kò lè sí photocopy. máa dúró kò sì máa sọ pé nàláì. ìwọ tó rárọ̀ tó ló fẹ́ rò tọ́, ìwọ ló mọ̀ ó. ránṣẹ́ ní wá kó wá wo bí ọdún tó ń bọ̀ ṣe máa rí. pàápàá ìwé ọdún wọn ló ṣe kókó. ó ṣe kókó nínú ayé ẹ̀dá. wá kó wá béèrè báwo ni ìrìn àjò wọ́n tó jẹ́ pé ṣe ló tì láti January oṣù ń tì náà ni, títí di November oṣù ń tì ni, December oṣù máa tì ni. ó tún jókòó tètè wá o sọ́dọ̀ Baba Alubarika tí wọ́n wà ní Igbódù, bàbá wẹbí dànù. ibikíbi tó bá ti ń bọ̀ ìwọ ṣàmọ̀ bó ṣe máa dé Ìkòròdú garage. tẹ́ bá ti dé Ìkòròdú garage, ẹ wọ mọ́tò tó ń lọ sí Ìjẹ̀dẹ̀. tẹ́ bá ti ń lọ Ìjẹ̀dẹ̀, ẹ bọ́lẹ̀ ní Igbódù junction. ẹ bẹ̀rẹ̀ Baba Alubarika, bàbá oríta Ìgbójú, bàbá ọlọ́mọ olóríire. ẹ bèrè wọn máa júwe ọ̀dọ̀ wọn fún yín. wá wo bí ọdún tó ń bọ̀ ṣe máa dá fún ẹ. ìwọ tó ò bá dẹ̀ lè wá tọ́nú ẹ jìn, bóyá ò sí ní agbègbè, pé nọ́mbà yìí 08023829492 08023829492 ní kò pé. ọdún yìí á dá fún wa o. ọdún tó ń bọ̀ náà ire wa kò ní dàkúnlé o. àmì àṣẹ Èdùmàrè. Yèyé Òkè náà ni Ojútólé TV.